Bismillah walhamdulillah wassalatu wassalam ala rasulillah wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo kí gbogbo èèyàn ọmọ ìyá wa ní kíkí ti Islam. Mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní ọjọ́ tòní. Ọjọ́ òní ni al-Ithnayn. Déètì òní ni ọjọ́ kẹwàá oṣù keje ọdún 1445. Mo kí wa káàbọ̀ síbi ìdánilẹ́kọ̀ọ́ wa èyí tí mo pè ní ẹ̀yin ẹlẹ́gbẹ́ tí ẹ gbà fà. Ẹ̀yin ẹlẹ́gbẹ́ tí ẹ gbà fà fún al-Ikhwan al-Muslimun, ẹ súnmọ́ ìtòsí. Ẹ súnmọ́ ìtòsí. Ẹ̀yin ẹlẹ́gbẹ́ tí ẹ gbà fà fún al-Ikhwan al-Muslimun, ẹ súnmọ́ ìtòsí. Òun ni àkọlé ọ̀rọ̀ mi ní ọ̀sán òní, insha Allah. Torí náà, bí ẹ bá ṣe ń wọlé sórí ètò, ẹ máa bá wa tẹ love, like, kẹ́ ẹ sì máa share rẹ̀, kẹ́ ẹ máa táàgì àwọn èèyàn yín. Kò sí ohun méjì tí ó fa eléyìí bí kò ṣe pé káwa náà ká lè ran òdodo lọ́wọ́ ni. Dandan sì ni ká ran òdodo lọ́wọ́. Dandan òun ni ká ran òdodo lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ẹ̀sìn kò ṣeé dá ṣe fún ẹnìkan àfi pẹ̀lú ìkúnlọ́wọ́ àwọn ènìyàn. Nínú ọ̀nà tí ẹ lè gbà ṣe ìkúnlọ́wọ́ fún ìdánilẹ́kọ̀ọ́ yìí, òun náà ni pé ká máa ṣíà ètò yìí fún àwọn mùsùlùmí. Allah subhanahu wa ta'ala yóò fi wá ṣe kòǹgẹ́ dáadáa. Allah ò sì ní dùn wá ní ládàá ṣíṣe bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam, ẹ rí wípé ní nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn, mo ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan tó ní í ṣe pẹ̀lú al-Ikhwan al-Muslimun. Al-Ikhwan al-Muslimun. Ibi tí mo ti wọnú ọ̀rọ̀ al-Ikhwan, òun náà ni ọ̀rọ̀ ìjà àárín Dr. Fadil al-Imam àti Dr. Sirajuddin al-Asrar hafidhahumallah. Kí Allah bá ní ṣọ́ wọn.
ibẹ̀ ni mo ti wọnú sínú ọ̀rọ̀ al-Ikhwan al-Muslimun. Lẹ́yìn tí mo ṣe yẹn tán, mo ṣe yẹn ní ọjọ́ sábtì ọjọ́ 23 oṣù kẹfà, ìyẹn Jumada al-Akhira ọdún 1445. Lẹ́yìn tí mo ṣe yẹn tán, mo tún tẹ̀síwájú, mo tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ mìíràn tí mo pè àkọlé tiẹ̀ ní èwo nínú àwa àti ẹ̀yin gan ni ahlusunna. Èwo nínú àwa àti ẹ̀yin gan ni ahlusunna. Mo wá ní asalafiya versus al-Ikhwaniya àti àwọn yòókù. Mo ṣe yẹn ní ọjọ́ sábtì bákan náà, ọjọ́ àkọ́kọ́ oṣù keje oṣù Rajab ọdún 1445. Mò ń bọ̀ o. Èwo nínú àwa àti ẹ̀yin gan ni ahlusunna. Èwo nínú àwa àti ẹ̀yin gan ni ahlusunna, asalafiya versus al-Ikhwaniya àti àwọn yòókù. Mo tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí ní ọjọ́ sábtì ọjọ́ àkọ́kọ́ oṣù keje ọdún 1445. Kì í ṣe nǹkan tí ó jẹ́ titun pé kírú ọ̀rọ̀ báyìí kó bí awuyewuye, kó bí àròyé, kó bí èsì ọ̀rọ̀. Ó nọ́mà kó bí èsì ọ̀rọ̀. A ti wá rí àwọn agbẹnusọ fún àwọn al-Ikhwan al-Muslimun tí wọ́n ti ń jáde sọ̀rọ̀, tí wọ́n ti ń jáde sọ ọ̀rọ̀. A ti ń rí àwọn agbẹnusọ. A ti ń rí àwọn agbẹnusọ tí wọ́n ń jáde sọ̀rọ̀ fún àwọn al-Ikhwan al-Muslimu. Tọ́, eléyìí tí mo wá fẹ́ ṣe báyìí, òun ni wípé mo fẹ́ kí àwọn agbẹnusọ al-Ikhwan al-Muslimun àti àwọn olùtẹ̀lé wọn àti àwọn olólùfẹ́ wọn, mo fẹ́ kí wọ́n ṣí ọkàn wọn payá. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ kí wọ́n ṣí ọkàn wọn payá, kí wọ́n jẹ́ ká fi ojú lámèyítọ́ wò ó. Kí la fẹ́ wò? Àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní ọ̀sán yìí, insha Allah. Ìdí nìyí tí mo fi sọ wípé ẹ̀yin ẹlẹ́gbẹ́ tí ẹ gbà fún al-Ikhwan al-Muslimun, ẹ súnmọ́ ìtòsí. Barakallahu fikum. Mo wá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi báyìí o. Ṣá ti rẹ́dì?
láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ máa mú wá. Inshallah, màá gbìyànjú láti máa display ọ̀rọ̀ tí mo fẹ́ máa sọ fún wa. Inshallah ta'ala. Inshallah ta'ala. Narahu ala shasha. A máa rí lórí screen. Inshallah. Naam. Ọ̀rọ̀ tí mo sọ kẹ́yìn ó dá lé àwọn ìpìlẹ̀ kan nínú àwọn ìpìlẹ̀ ahlusunna wal-jamaa. Nínú àwọn ìpìlẹ̀ ahlusunna wal-jamaa. Ibẹ̀ náà ni mo ti wá fẹ́ mú ọ̀rọ̀ sọ. تلك الأصول من أصول أهل السنة والجماعة التي ذكرتها في محاضرتي السابقة بعنوان أي منا ومنكم أهل السنة والجماعة على الجادة. Àwọn principles wọ̀nyẹn nínú àwọn ìpìlẹ̀, nínú àwọn principles, nínú àwọn fundamentals of al-Sunnah wal-Jama'ah allati dhakartuha, eléyìí tí mo mú wá sí ìrántí wa fi muhadarati as-sabiqa, nínú ìdánilẹ́kọ̀ọ́ mi tó síwájú, ìyẹn ìdánilẹ́kọ̀ọ́ tí mo ṣe lọ lórí al-Ikwa al-Muslimun bí unwan, pẹ̀lú àkọlé tí mo fún ìdánilẹ́kọ̀ọ́ náà pé ayyu minna wa minkum ahlusunna wal-jamaa ala al-jada. Èwo nínú àwa àti ẹ̀yin gan ni ahlusunna wal-jamaa. Ìdánilẹ́kọ̀ọ́ yẹn ó rí bákan lára àwọn kan. Ohun tí mo wá fẹ́ béèrè lórí ẹ̀ rèé o, kí ẹ̀yin tí ẹ jẹ́ agbẹnusọ tẹ́ fẹ́ máa fọ èsì, kẹ́ ẹ má bàa máa fi ẹ̀tẹ̀ sílẹ̀ pa làpálàpá torí wípé àbòsí dáyé, àṣà ó di àpòmu. Wọ́n máa ń fi àṣà ní tẹ́lẹ̀, fífín ni wọ́n máa ń fi àṣà símú. Àmọ́ ńgbà tábòsí wọ̀ ọ́, wọn ò wulẹ̀ wá fín símú mọ́, wọ́n wá sọ di ohun tí wọ́n ń pò mu bíi gàárì. Ok, yóò wá máa sọ fáyé wípé gàárì lòun mu o, òun ò mu àṣà ló sì ń rọ́ọ̀kùn. Ẹ̀yin àáfàá wa tẹ́ ẹ wà nínú jàmáà OTM, jàmáà TMC, jàmáà Ta'awunu al-Muslimin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tí mo ṣe yẹn pé nínú àwa àti ẹ̀yin ta gan ni al-Sunnah. Ṣùgbọ́n àwọn tó ń bọ́ ta tí wọ́n ń fọ èsì, wọn ò sojú abẹ níkò, wọn ò sọ ojú abẹ, wọn ò sọ níkò. Ó ní nǹkan tí à ń retí láti ọ̀dọ̀ wọn. Ènìyàn bá àpèrè ẹ̀ ní dókítọ̀, ìbá àpèrè ẹ̀ ní pòfẹ́sọ̀, ìbá àpèrè ẹ̀ ní mástà, gbogbo ń tẹ́ bá rí ẹ pera yín,
a gbọ́dọ̀ fi sátífíkẹ́ẹ̀tì bo òdodo mọ́lẹ̀. A gbọ́dọ̀ fi sátífíkẹ́ẹ̀tì a gbọ́dọ̀ fi bo òdodo ọ̀rọ̀ mọ́lẹ̀. Nípa bẹ́ẹ̀, mo fẹ́ kẹ́ ẹ dáhùn àwọn ìbéèrè wọ̀nyí o. Mo fẹ́ bá yín lò pẹ̀lú ìlànà tí mo fi bá àwọn Súfì Kọ̀dìríyà lò tí mo taari ìbéèrè sí wọn dòní wọn ò tẹ̀rù tí fèsì. Mo fẹ́ bá yín lò gẹ́gẹ́ bí mo ṣe bá Zumuratul Jami tí mo mọ̀ sí Zumuratul Jahil tí wọ́n wà ní Mòwe, eléyìí tí Alfa Michael dálẹ̀ dòní wọn ò tí ì résì fọ̀. Mo fẹ́ bá yín lò gẹ́gẹ́ bí mo ṣe bá àwọn Súfì Tìjàníyà lò, tí mo taari àwọn ìbéèrè 15 kan sí àwọn náà. Títí dàsìkò yìí èmi ò tí ì rí àgbà Súfì kan, yálà Mọ̀jìnúnù Báríhámà ni ó pèrè ẹ̀ ni o, yálà Mọ̀jìnúnù Ahmada Tìjàní ni o, yálà Mọ̀jìnúnù Búlálà ni ó pèrè ẹ̀ ni o, ẹni Mọ̀jìnúnù mi ò tí ì rí kó bọ́ta kó fèsì. Àwọn ìbéèrè yẹn ló sì ṣe kókó la fẹ́ fi yanjú ọ̀rọ̀, kò la èébú lọ, kò la èpè lọ, kò la gidi lọ. So ẹ̀yin tí ẹ wá jẹ́ ẹgbẹ́ tẹ́ ẹ gbàfà fún al-Ikwa al-Muslimu, mo fẹ́ dojú àwọn ìbéèrè kọ yín bẹ̀rẹ̀ lórí ìdánilẹ́kọ̀ọ́ tí mo ṣe lọ. Àwọn ìbéèrè àkọ́kọ́ ó máa dá lé orí ìdánilẹ́kọ̀ọ́ tí mo ṣe lọ. Àwọn nǹkan tí ó yẹ kẹ́ ẹ fèsì nínú rẹ̀ tó dá sí pé àwọn tó bọ́ta tí wọ́n láwọn fèsì wọn ò rí èsì fọ̀, bí kò ṣe pé wọ́n fẹ́ sọ di fracas. Èmi ò sì ráyè fracas. Wọ́n fẹ́ sọ di game. Èmi ò sì ráyè game. I'm only after the truth. Yes, òdodo ni ó ṣe pàtàkì lọ́dọ̀ tèmi. Láti lè wá yanjú àwọn ọ̀rọ̀ náà, mo wá fẹ́ bi yín léèrè àwọn ìbéèrè yìí. Ẹ dákun, ẹ ń bá tún fẹ́ jáde nínú yín, dókítà ni ó pèrè ẹ̀ ni, mástà ni ó pèrè ẹ̀ ni, pòfẹ́sọ̀ ni ó pèrè rẹ̀ ni, mùrọ́bí ni ó pèrè ẹ̀ ni, múrísídù ni ó pèrè ẹ̀ ni, àmírù ni ó pèrè ẹ̀ ni, whoever nínú yín tó fẹ́ jáde, ẹ dákun ẹ fi kún ohun tẹ́ ẹ fẹ́ sọ. Ìdáhùn sí àwọn ìbéèrè yìí ẹ bá mi fi kún ohun tẹ́ ẹ fẹ́ sọ. Kó má gà sí wípé a wà sọ ọ̀rọ̀ àsàlàfíyà àti ìkwàníyà, a wà sọ di fracas, a sọ di game. Èmi ò ní táìmù fún yẹn tèmi. Ìbéèrè àkọ́kọ́, hal indakum min ulamai ahli sunna wal jamaa man naqadaha. Ǹjẹ́ a rí nínú àwọn àfáà ahli sunna wal jamaa tó criticize àwọn òṣùlù yẹn? Àwọn òṣùlù 18 tí mo ṣàjọ látinú tíà àwọn àfáà wa tí wọ́n jẹ́ àfáà sunna, méjìlá ń bẹ nínú 18 yẹn láti ọ̀dọ̀ Sheikh Fawzan, Sheikh Salih Uthaymin. Ó ní nínú tírà àwọn min usuli ahli sunna wal jamaa. Ẹ lọ wò é bá ń bẹ̀. Mo sa àwọn yòókù káàkiri ni, kódà mi ò sà á tán. Mi ò sa òṣùlù yẹn, mi ò sà á tán. Kẹ́ ẹ lè mọ̀ wípé omi tún kù lámù àti ìgbọ́n tán. Ṣùgbọ́n pẹ̀lú 18 principle yẹn, ǹjẹ́ ẹ̀yin tẹ́ ẹ gbàfà fún al-Ikwa al-Muslimu, ẹ̀yin mùsùlùmí ẹlẹ́gbẹ́ OTM, TMC,
tààwùnú al-Qur'an wahdatul muslimin àti gbogbo orúkọ tẹ́ ń pera yín. ẹ̀yin ti ìsàlẹ̀ ọya nìyẹn, mi ò mọ orúkọ àwọn tòkè ọya. orúkọ yín oníranran ni. ok, mo wá ń bi yín léèrè báyìí wípé hal indakum min ulama ahli sunna wal jamaa man naqadaha. ǹjẹ́ a tiẹ̀ rí nínú ǹjẹ́ a rí lọ́dọ̀ yín nínú àwọn àfáà tẹ́yìn náà mọ̀ pé alùsùnà ni wọ́n? ǹjẹ́ a rí ẹni tí ó fi ẹnu àbùkù kan àwọn ìpìlẹ̀ wọ̀nyẹn? ṣáàrí ẹni tó fi ẹnu àbùkù kan àwọn ìpìlẹ̀ wọ̀nyẹn tọ́nà kọ́dà rẹ̀? ai man naqada tilika al-usul min usul ahli sunna wal jamaa ala da'wa adam al-ijma'i alayha. ǹjẹ́ a rí ẹnìkan tó criticize àwọn ìpìlẹ̀ yẹn nínú àwọn ìpìlẹ̀ alùsùnà lórí kílẹ̀mù wípé kò sí ìjìmáwù lórí ẹ̀? torí mo rí táwọn kẹ́kọ̀ọ́ kan wípé gbogbo àwọn usulu yẹn kò ní ìjìmáwù. tọ́ mo ti gbọ́ ń tẹ́ ẹ sọ pé ò ní ìjìmáwù, mo ti gbọ́. ta ló takò nínú àwọn àfáà súnà? ta ló takò nínú àwọn àfáà ahlu sunna wal jamaa? vadhkuruhum, ẹ dárúkọ wọn o. ẹ ṣe kí ni? ẹ dárúkọ wọn o. ẹ bá ní dárúkọ wọn. àwọn tí wọ́n lòdì sí fatawa kílọkọ rẹ̀ àwọn usulu yìí nínú àwọn àfa alùsùnà wal jamaa. ṣé ń gbọ́? mo ń bọ̀ o. àwọn kan ń kílèmù wípé àwọn òṣùlù yẹn o kò sí ìfẹnukò lórí ẹ̀. mo bẹ́ẹ̀ dákun, mo fẹ́ ṣe correction ọ̀rọ̀ kan bí báyìí. mo fẹ́ sáré ṣe correction ọ̀rọ̀ kan bí báyìí. kì í ṣe nǹkan tó nípa lọ títí, ṣùgbọ́n ó yẹ kí n ṣe correction yẹn. Now, ọ̀rọ̀ tó parí mi báyìí, vadhkuruhum, hamza kan wà ń bẹ̀ tó yẹ kó wà ń bẹ̀, hamzatul wasli ni wọ́n ń pè, ó yẹ kó wà ń bẹ̀. mi ò wá fi síbẹ̀ tẹ́lẹ̀. mo ṣẹ̀ṣẹ̀ kọ kíní yẹn láìpẹ́ náà ní so
mo sì ti fi àdéhùn sí pé mo fẹ́ bọ́ta. tọ́ hal indakum min ulama'i ahli sunna wal jama'a man naqadaha ay man naqada tilka al usul min usuli ahli sunna wal jama'a ala da'wa adami al ijma'i alayha fadhkuruhu. ǹjẹ́ ẹ̀yin agbẹnusọ al-Ikhwan al-Muslimun nílẹ̀ Yorùbá, ẹ̀yin tí ẹ wà lórí mọ́níájú wọn, ẹ̀yin tẹ́ ẹ gbàfà fún wọn, ǹjẹ́ a rí lọ́dọ̀ yín àwọn àfáà nínú àwọn àfáà al-Sunnah wal Jama'ah tó criticize àwọn òṣùlù yẹn wípé àwọn òṣùlù yìí o, àwọn kan wà ń bẹ́ẹ̀ tá a lè kà kún usul al-Sunnah. Yálà abala kan nínú ẹ̀ ni wọ́n sọ pé a lè kà kún usul al-Sunnah ni, tàbí gbogbo ẹ̀ ẹ sọ̀rọ̀ jáde, àwa ti ka usul al-Sunnah, ẹni kò sí ìjìmọ̀wù lórí rẹ̀, tó manhum al-mukhalifun fi hadhihi al-usul. Àwọn wo ni wọ́n jẹ́ antagonist sí usulu yìí nínú àwọn àfáà al-Sunnah? Ẹ jẹ́ ká mọ orúkọ wọn. ẹ bá ní display ẹ̀ wípé àwọn àfáà báyìí, àwọn àfáà báyìí, àwọn àfáà báyìí, kẹ́ ẹ sì sọ bí tí wọ́n ti sọ fún wa. Ìbéèrè kejì, wa hal indakum min ulama al-Sunnah wal Jama'ah man afta anna salafiyin khalafu ba'da usuli al-Sunnah wal Jama'ah. Ǹjẹ́ ń bẹ lọ́dọ̀ yín ẹ̀yin agbẹnusọ al-Ikhwan, ẹ̀yin ẹgbẹ́ tẹ́ ẹ gbàfà fún al-Ikhwan, ǹjẹ́ ń bẹ lọ́dọ̀ yín nínú àwọn ulama al-Sunnah wal Jama'ah ẹni tó sì ṣe fátíwá jáde wípé àwọn sálàfí o, as-salafiyun, pé wọ́n yapa abala kan nínú abala usulu al-Sunnah wal Jama'ah? Torí pé mo gbọ́ tí agbẹnusọ yín sọ wípé àwọn salafiyun náà, àwọn náà níbi táwọn náà ti gbé gbági, wọ́n níbi tí wọ́n ti gbé gbági, ṣùgbọ́n a ní máa kà á lásìkò yìí, a fẹ́ kà á, ṣẹ́rí ẹ fẹ́ kà ó, ẹ fẹ́ kà ó, ẹ̀yẹ́ mọ́ wulẹ̀ kà á, but ẹ kàn bá ní sọ pé àwọn àfáà al-Sunnah wal Jama'ah kan wọ́n ṣe fásiwá wípé àwọn salafiyun àwọn náà gbé apá kan nínú usul al-Sunnah wal Jama'ah gbági, gẹ́gẹ́ bí al-Ikhwan al-Muslimun náà ṣe gbé apá kan gbági. Ẹ kàn mention àwọn àfáà yẹn, ok, ẹ mention àwọn àfáà yẹn kẹ́ ẹ sì sọ bí tí wọ́n ti sọ pé wọ́n gbé gbági. Ó di méjì. Ìbéèrè kẹta, wa hal indakum min ulama'i al-Sunnah wal Jama'ah man afta anna al-Ikhwana al-Muslimin jama'atun ala usulin al-Sunnah wal Jama'ah fi minhajihim al-kulli. Ìbéèrè kẹta rèé o. Ǹjẹ́ ń bẹ lọ́dọ̀ yín, ǹjẹ́ a rí àwọn àfáà al-Sunnah wal Jama'ah lọ́dọ̀ yín tí gbogbo ayé mọ̀, ẹni tó ti pàṣẹ fatiwa wípé Ikhwanu al-Muslimin wọ́n jẹ́ jàmáà kan tó dúró tányányá lórí àwọn ìpìlẹ̀ al-Sunnah wal Jama'ah, lórí àwọn ìlànà wọn tí wọ́n ń lò nínú al-Ikhwaniyya. Ǹjẹ́ a rí àwọn àfáà al-Sunnah kan tá a mọ̀ láyé pé wọ́n ṣe fátíwá tí wọ́n sì sọ wípé al-Ikhwaniyya, ìlànà Ikhwan al-Muslimun, wípé wọ́n jẹ́ ìlànà kan tó ṣe wẹ́kú, tó ṣe rẹ́gí, àwọn ìpìlẹ̀ al-Sunnah wal Jama'ah?
ǹjẹ́ a rí àwọn àfáà súnà tí wọ́n sọ pé ẹ káre pẹ̀lú ìlànà al-Ikhwaniyya, pé ẹ káre o, bó ṣe wà nù súnà gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà lẹ ṣe ń ṣe yìí, bó ṣe wà lọ́dọ̀ àwọn alùsúnà wal jamaa gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà lẹ ṣe gbọ́ yé yìí, bẹ́ẹ̀ náà lẹ ṣe ń practice ẹ̀ yìí, ǹjẹ́ a ti ẹ̀ rí nínú àwọn àfáà tó ń jẹ́ alùsúnà tá a bá rí lọ́dọ̀ yín, ẹ dákun ẹ bá ní ka ọ̀rọ̀ wọn jáde, fatiwa wọn tí wọ́n fi sọ wípé mọ́níájú yín àlìkùlí the overall system yín o ọ wà òkè pẹ̀lú alùsùnà wàlìjàmá. ó di ìbéèrè mélòó báyẹn 1 2 3. ẹ̀yin ni mo dojú ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yẹn kọ, mo wá fẹ́ dojú ìbéèrè kan kọ àwa. wàhálì ìndànà min ulamahi ahli sunna wal jamaa man yafta anna li ikhwana li muslimin jamaa khalafu ahli sunna wal jamaa fi ba'di usuli ahli sunna wal jamaa. ǹjẹ́ tí ẹ ń bẹ lọ́dọ̀ àwa àwọn àáfàá sunna wal jamaa ẹni tó pàṣẹ fatiwa wípé dájúdájú o àwọn ikhwanu li muslimun wọ́n jẹ́ jàmáà kan, àwùjọ kan tó yapa alùsùnà wal jamaa nínú abala kan nínú abala alùsùnà wal jamaa. ǹjẹ́ a rí àáfàá kan tó pàṣẹ fatiwa bẹ́ẹ̀ lé orí àwọn ikhwan al-Muslimun lórí? ǹjẹ́ a rí tí ó máa sọ pé àwọn jamaa al-Ikhwan al-Muslimun wọn ò kó àkótán níbi àwọn ìpìlẹ̀ àwọn alùsùnà wal jamaa? ǹjẹ́ a rí? Naam, a rí. àwọn ètí mo bí léèrè mẹ́ta ni, ok, so ètè mi bí igun wa léèrè ẹyọ kan ni. ìdí títí fi jẹ́ mẹ́ta, ìdí tó fi jẹ́ mẹ́ta ẹ̀yin náà ti rí nínú àwọn ìbéèrè yẹn, so kì í ṣe ní ti àìṣe déédé kọ́ o. tọ́ a rí àwọn àfáà alùsùnà tí wọ́n pàṣẹ fatiwa lórí al-Ikhwaniyya tàbí al-Ikhwan al-Muslimun wípé jàmáà kan ni wọ́n o tí wọ́n yapa alùsùnà wal jamaa nínú àwọn ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ alùsùnà wal jamaa. irú àwọn àfáà wo ni? ẹ máa bá mi ká lọ. mo fẹ́ kẹ́ ẹ wo lógò tẹ́ ń wò yìí dáadáa. lógò yìí lógò àwọn al-amana al-ilmiyya li hayhati kibari ulama. ok, al-amana al-amma, al-amana al-amma li hayhati kibari ulama. ẹ lọ Google fún al-amana al-amma li hayhati kibari al-ulama. lógò wọn nìyẹn. àwọn ìgbìmọ̀ àgbààgbà fáà, ìgbìmọ̀ àgbààgbà fáà tí sẹkítẹ́ríàtì wọn wà ní Saudi Arabia, tí sẹkítẹ́ríàtì wọn wà ní Saudi Arabia. lógò al-amanatu li-amma li hayhati kibari ulama òun là ń wò yìí o. tọ́ àwọn ni wọ́n wá gbé ọ̀rọ̀ jáde o wípé akadati hayhatu kibar al-ulama. màá ka ibìkan lárúbáwá, mi ò ní túmọ̀ rẹ̀,
màá wá ka ibì kan màá túmọ̀ rẹ̀. Ṣé rí ibi tí mi ò ní túmọ̀ yẹn in particular òun ni àwọn ááyà àti àdíìsì. Ní ti àwọn ááyà, tó bá fẹ́ mọ̀ túmọ̀ àwọn ááyà tí wọ́n mú wá ń bẹ̀, lọ sínú Quran tí mo túmọ̀ sí èdè Yorùbá, tàbí òmíràn tó bá rí tí wọ́n tú dáadáa. Ok, àwọn àdíìsì, mo ń lo àwọn àdíìsì tí wọ́n mú wá ń bẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí náà, so mi ò ní nítorí àkókò. Àmọ́ kí ni wọ́n sọ lórí al-Ikwa al-Muslimu ó ní màá kà tí màá sì túmọ̀ rẹ̀. Akadati hay'atu kibarul ulama anna jama'ata al-Ikhwana al-Muslimin jama'atun irhabiyya la tumathilu manhaja al-Islam wa innama tattabi'u ahdafaha al-hizbiyya al-mukhalifa lihadyi dinina al-hanif وتتستر بالدين وتمارس ما يخالفه من الفرقة وإثارة الفتنة والعنف والإرهاب. جاء ذلك في بيان أصدرته هيئة كبار العلماء اليوم فيما يلي نصه. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبده ورسوله وأمينه على وحيه وصفوته من خلقه نبينا وإمامنا وسيدنا محمد ابن عبد الله وعلى آله وأصحابه ومن سلك سبيله واهتدى بهداه إلى يوم الدين. أما بعد، àwọn àgbààgbà ìgbìmọ̀ àgbààgbà fáà tí secretariat tí wọ́n wà ní Saudi Arabia, àwọn ni wọ́n fẹ́ ṣe fatiwa lórí al-Ikhwan al-Muslimun. So wọ́n ti wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn, wọ́n wá ń sọ̀rọ̀ lọ. fa inna Allah ta'ala amara bil ijtima' ala al-haqq wa naha an at-tafarruq wal ikhtilaf. Qala ta'ala inna alladhina farraqu dinahum wa kanu shiya'a lasta minhum fi shay'in innama amruhum ila Allahi thumma yunabbi'uhum bima kanu yaf'alun. Wa amara al-ibad bi'tiba' as-sirati al-mustaqim wa nahahum 'an as-sabil allati tusraf 'an al-haqq. Faqala subhanahu wa ta'ala ونهاه عن السبيل التي تصرف عن الحق. فقال سبحانه وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وإنما يكون اتباع صراط الله على المستقيم بالاعتصام بكتاب الله عز وجل وسنة رسوله صلى الله عليه وسلم. وقد دلت الأحاديث الصحيحة على أن من السبل التي نهى الله تعالى عن اتباعها المذاهب والنحل المنحرفة عن الحق. فقد ثبت في حديث عبد الله بن مسعود رضي الله عنه. نعم. نعم. فقد ثبت من حديث عبد الله بن مسعود رضي الله عنه أنه قال خط رسول الله صلى الله عليه وسلم خطا بيدي ثم قال هذا سبيل الله مستقيما ثم خط عن يمينه وشماله ثم قال هذه السبل ليس منها سبيل إلا عليه شيطان يدعو إليه ثم قرأ وأن هذا صراطي
مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. رواه الإمام أحمد. وقال الصحابي الجليل عبد الله بن عباس رضي الله عنهما في قوله تعالى فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله، وقوله أقيموا الدين ولا تتفرقوا فيه. ونحو هذا في القرآن قال أمر الله المؤمنين بالجماعة ونهاهم عن الاختلاف والفرقة، وأخبرهم أنه إنما هلك من كان قبلهم بالمراء والخصومات في الدين. والاعتصام بكتاب الله عز وجل وسنة رسوله صلى الله عليه وسلم هو سبيل رضاه الله وأساس اجتماع الكلمة ووحدة الصف والوقاية من الشرور والفتن. قال تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. فعلم من هذا أن كل ما يؤثر على وحدة الصف حول ولاة أمور المسلمين من بث شبه وأفكار أو تأسيس جماعات ذات بيعة وتنظيم أو غير ذلك فهو محرم بدلالة الكتاب والسنة. وفي طليعة هذه الجماعات التي نحذر منها جماعة الإخوان المسلمين فهي جماعة منحرفة قائمة على متنازعة على منازعة ولاة الأمر والخروج على الحكام وإثارة الفتن في الدول وزعزعة التعايش في الوطن الواحد ووصف المجتمعات الإسلامية بالجاهلية. ومنذ تأسيس هذه الجماعة لم يظهر منها عناية بالعقيدة الإسلامية ولا بعلوم الكتاب والسنة، وإنما غايتها الوصول إلى الحكم. ومن ثم كان تاريخ هذه الجماعة مليئا بالشرور والفتن، ومن رحمها خرجت جماعات ومن رحمها خرجت جماعات إرهابية متطرفة عاثت في البلاد والعباد فسادا مما هو معلوم ومشاهد من جرائم العنف والإرهاب حول العالم. gbogbo àwa tí a mọ̀ túmọ̀ kéwú a ti mọ̀ túmọ̀ tí wọ́n ń sọ torí àkókò ibi tí mo fẹ́ tún bẹ̀ òní mo dé yìí. wà mí mọ̀ takọ́ dàmà ní látara nǹkan tó a ti sọ síwájú yàtàdìhù anna jama'ata al-ikhwan al-muslimin yóò fojú hàn kedere pé àwùjọ al-Ikhwanu al-Muslimun jama'atun irhabiyya àwùjọ agbésùnmọ̀mí ni wọ́n la tumathilu manhaja al-Islam wọn ò rẹpísẹ́ǹtì ìlànà Islam wọn ò tẹ̀lé ìlànà Islam wa innama tattabi'u ahdafaha al-hisbiyya ṣùgbọ́n ohun tí wọ́n ń ṣe ni pé wọ́n ń tẹ̀lé àfojúsùn wọn tó jẹ́ ti ẹlẹ́gbẹ́mẹgbẹ́ alimukhalifa lihadiyi dinina alhanif èyí tó yapa sí ìlànà ẹ̀sìn wa ẹ̀sìn tó tọ́ wàtàtàsátàrú bìdíìní àwọn al-Ikhwan al-Muslimin yìí wọ́n wá ń fi ìsìláàmù wọ́n fi ń ṣe bojúbojú wàtúmárì sùmọ́yù khalifuhu wọ́n wá ń dún ní mọ́ wọ́n ń bá sábà wọ́n sọ di practical
ohun tí ó mọ yapa ẹ̀sìn wa náà minalifirikọ́ nínú ìpín yẹlẹyẹlẹ wa ìsáàràtì alifitina àti dídá rògbòdìyàn sílẹ̀ wàlẹ̀ unf ìrògbòdìyàn náà ni fitina wàhálà fitina unfu violence wal irihab àti ìgbésùnmọ̀mí fa'alalijẹmí ó wá dọwọ́ gbogbo mùsùlùmí alhadar min hadhihi aljamaha kí wọ́n ṣọ́ra fún jama al-Ikhwanu al-Muslimu yìí o wa adamul intima'i ilayha kí wọ́n sì máa àtàchì ara wọn mọ́ kí ẹ̀yin OTM ẹ máa àtàchì ara yín mọ́ al-Ikhwan ẹ̀yin Ta'awunu ẹ máa àtàchì ara yín mọ́ al-Ikhwan ẹ̀yin TMC ẹ máa àtàchì ara yín mọ́ al-Ikhwan ẹ̀yin al-Burhan ẹ máa àtàchì ara yín mọ́ al-Ikhwan àwọn Ta'awunu àbí kí ló tún kù àwọn Wahda ẹ máa àtàchì ara yín mọ́ al-Ikhwan fa'ala al-jami' al-hadar min hadhihi al-jama'a فعلى الجميع الحذر من هذه الجماعة وعدم الانتماء إليها أو التعاطف معها lẹ́yìn ìgbà táwọn àfáà tí wọ́n ṣe ìdájọ́ lórí wọn pé ìjọ onírògbòdìyàn ni wọ́n ìjọ alákatakítí ẹ̀sìn ni Ikhwan ìjọ tí máa fẹ́ gba ìjọba mọ́ ìjọba mùsùlùmí lọ́wọ́ ni wọ́n ok lẹ́yìn tí wọ́n ti sọrú ìjọ tí wọ́n jẹ́ níbi tí wọ́n ti dálẹ̀ wọ́n wá ń wọ́ọ̀nù àwa tá a sí nílùú wọn wípé ká kìlọ̀ fún gbogbo wa o ká ṣọ́ra fún wọn ká má àtàchì ara wa mọ́ wọn ká má sọ pé à ń tẹ̀lé ojú ọ̀nà wọn èyí ni fatiwa tí àwọn àfẹ́ẹ̀sìn ṣe kíni tí wọ́n mú wá àwọn wo lọ́wọ́ sọ bẹ́ẹ̀ mo ti sọ pé àwọn ìgbìmọ̀ àgbàfà tí olú iléeṣẹ́ wọn wà ní Saudi Arabia àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn náà fatiwa yẹn wallahu nas'al والله نسأل أن يحفظنا جميعا من كل شر وفتنة وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. tó ìparí fatiwa nìyẹn kí lorúkọ àwọn tí wọ́n gbé fatiwa yìí jáde rọ̀ísù hayhatu kibarul ulama Abdulaziz ibn Abdullahi ibn Muhammad Ali Sheikh òun ni olórí wọn Abdulaziz ibn Abdullah ibn Muhammad alu Sheikh àwọn ìgbìmọ̀ aduktur Abdullah ibn Muhammad alu Sheikh ọmọ ìgbìmọ̀ aduktur Salih ibn Fawzan al-Fawzan ọmọ ìgbìmọ̀ aduktur Salih ibn Muhammad al-Haidan ọmọ ìgbìmọ̀ aduktur Salih ibn Abdullahi ibn Humaid ọmọ ìgbìmọ̀ Abdullahi ibn Sulaiman al-Mani ọmọ ìgbìmọ̀ aduktur Abdullahi ibn Abdullahi al-Muhsin aturki ọmọ ìgbìmọ̀ aduktur Saad ibn Nasir Ashathri orúkọ àwọn fẹ́ ṣe bákan so aduktur Saad ibn Nasir Ashathri ọmọ ìgbìmọ̀ aduktur Abdullahi ibn Muhammad al-Mutlaq aduktur Abdullahi ibn Muhammad al-Mutlaq ọmọ ìgbìmọ̀ ṣe ń ká wọn báyẹn o ṣe ń ka ayé wọn o aduktur Muhammad bin Abdulkarim al-Isa ọmọ ìgbìmọ̀ Muhammad bin Hassan alu Sheikh ọmọ ìgbìmọ̀ Saud ibn Abdullahi al-Mu'jab ọmọ ìgbìmọ̀ Abdurrahman
Abdulrahman ibn Abdulaziz al-Kuliya, ọmọ ìgbìmọ̀ ad-Dr. Muhammad ibn Muhammad al-Mukhtar, ọmọ ìgbìmọ̀ ad-Dr. Yaqub ibn Abdul Wahab al-Bahasin, ọmọ ìgbìmọ̀ ad-Dr. Yusuf ibn Muhammad ibn Sa'id, ọmọ ìgbìmọ̀ ad-Dr. Ghalib ibn Muhammad al-Hamidi, ọmọ ìgbìmọ̀ ad-Dr. Abdullah ibn Abdullah as-Sulaiman, ọmọ ìgbìmọ̀ Jibril ibn Muhammad al-Busaili, ọmọ ìgbìmọ̀ ad-Dr. Banda ibn Abdulaziz Balila, ọmọ ìgbìmọ̀ ad-Dr. Sami ibn Muhammad as-Sukair. Masha Allah, ẹ jẹ́ àkàyé àwọn àfáà yẹn 1 2 3 4 5 6 7 8 9 10. 1 2 3 4 5 6 7 8 9 10. Okay, 11 12 13 14 15 16 11 12 13 14 15 16 17. Okay, 17 18 19 20 21 22. Tí n bá ṣe mistake, they are 22 in numbers. Our great scholars in the world, in the Islamic world, they are 22 in number. They passed fatwa on al-Ikwa al-Muslimu, that they are not on the right path, that they are violent group, violent sect, and that we should warn every one of us to stay away from them. We should warn every one of us to attach ourselves to them. This is fatwa from the great scholars. Now, fatwa la kabota yìí, ẹ wá jẹ́ n bi yín léèrè àwọn béèrè. Al-as'ila. Hal haulahi al-ulama min sigari ulama ahli sunna wal jama'a fi zamanina hadha am hum min kibari al-ulama? Àwọn àfáà tí mo dákọ yìí tí wọ́n ṣe fatiwa yìí, ṣé ọ̀jẹ̀wẹ̀wẹ̀ nínú onímọ̀ al-sunna wal jama'a ni wọ́n ní lásìkò tiwa yìí, àbí àgbà nínú àfáà al-sunna wal jama'a? Ẹ̀yin tí ẹ fẹ́ tako fatiwa yẹn lẹ́ni ìdíkẹ́ dáhùn rẹ̀ o. Àwọn àfáà tí wọ́n ṣe fatiwa yìí, ṣé ọ̀jẹ̀wẹ̀wẹ̀ ni wọ́n nínú àwọn àfáà al-sunna ni àbí àgbààgbà àfáà? Ìbéèrè kejì, wàhálìhùm zọlìmún fi fatiwahum al-Ikhwan al-Muslimin amuhum munsifun. Mo tún fẹ́ bi í léèrè wípé fatiwa tí wọ́n ṣe yìí, ṣé wọ́n ṣàbòsí lórí ẹ̀ fún àwọn al-Ikhwan al-Muslimun tàbí wọ́n ṣe déédéé? Tó bá ní wọ́n ṣàbòsí, o gbọ́dọ̀ púrúfù bí wọ́n ṣe ṣàbòsí fún wa. 3. Wàhálìhùm mutashaddidun fi fatiwahum ala al-Ikhwan al-Muslimin amuhum mutasahilun. Ǹjẹ́ àwọn àfáà wọ̀nyí, ṣé wọ́n mú fatiwa yìí le ju bó ṣe yẹ lọ lórí ọ̀rọ̀ àwọn al-Ikhwan al-Muslimun ni, tàbí wọ́n tún fi ọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú? Èyí tó bá mú bẹ́ẹ̀ kọ fèsì rẹ̀ fún wa ní o. Ṣé wọ́n mú le jù ni àbí wọ́n dẹ̀ jù? Fatiwa tí wọ́n ṣe lórí al-Ikhwan al-Muslimun, ṣé wọ́n mú le jù ni àbí wọ́n dẹ̀ jù? Ìbéèrè kẹrin, wàhálìhùm mukhtiun fi fatiwahum ala al-Ikhwan al-Muslimin amuhum musibun. Bákan náà ni pé, ṣé fatiwa tí wọ́n ṣe ó wrong ni àbó correct? Fatiwa tí àwọn àfáà ṣe lórí al-Ikhwan al-Muslimun,
ṣé wọ́n ṣì àbí wọ́n gbà á. ìbéèrè tó kẹ́yìn وهل عندكم مثل هذا الفتوى على السلفيين فاقرؤوه للناس tó fatiwa tí wọ́n ṣe lórí al-Ikwa al-Muslimu ńlá kàjáde yìí ṣé tí ìgbọ̀nyìn yìí àwọn àgbààgbà àfà ni wọ́n ṣe jáde, àwọn ni wọ́n jọ rínà ríra wọn. okay now ẹ̀yin tẹ́ wá gbàfà fún Ikhwanu al-Muslimin lọ́dọ̀ wa ń bí báyìí tẹ́ ẹ sọ wípé ojú ọ̀nà wọn lẹ́ẹ̀mọ́ tọ̀, táwa sì ń sọ pé kẹ́ ẹ má tójú ọ̀nà wọn, kò sí ń tó sọ di dandan fún yín kẹ́ ẹ tójú ọ̀nà wọn kẹ́ ẹ tó dé èbúté tẹ̀ ń lọ tọ̀. ẹ wá bá ní gbé fatiwa tiyín jáde eléyìí táwọn àáfàá súnà ṣe ègèsì àwọn sàlàfíyùn, kẹ́ ẹ wá ka tiyín náà jáde bẹ́ẹ̀mi ṣe ka tiyín kẹ́yìn náà ka tiwa jáde, so that tá a bá rí irú fatiwa tí wọ́n ṣe yẹn àwa náà ó mọ kí ni the next step, a lè túnra wa ṣe. so ọ̀rọ̀ yìí nàṣíhà ló jẹ́, nàṣíhà ní kẹ́ ẹ kà á kún, ẹ má kà á kún nǹkan míì, so ti yé, ẹ má kà á kún nǹkan mìíràn, nàṣíhà ní kẹ́ ẹ kà á kún, so yé báyìí nísìn. so èmi ò rí fatiwa tí àwọn kìbáàrù ulama ṣe lórí àwọn sàlàfíyùn, èmi ò rí. so mo fẹ́ kí ẹ̀yin náà lọ gbé fatiwa tí àwọn hayhatu kìbáàrù ulama tí wọ́n ṣe lórí sàlàfíyùn, fatiwa tí wọ́n ṣe lórí tiyín òun láti kàyé o, ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí al-Ikhwan al-Muslimun jama'atun irhabiyya la tumathilu manhaja al-Islam wa innama tattabi'u ahdafaha al-isbiyya al-mukhalifa li hadi dinina al-hanif wa tatasattaru bid-dini wa tumarisu ma yukhalifuhu min al-firqa wa itharati al-fitna wal-'unf wal-irhab. فعلى الجميع الحذر من هذه الجماعة وعدم الانتماء إليها أو التعاطف معها. tó Allah fi wá sí kòǹgẹ́rẹ́ o, ẹ dákun ẹnìkan béèrè pé is it the word of Quran or Prophet Muhammad? ní 14th century ni wọ́n ń béèrè irú béèrè yìí. tó àdúrà mi fún ọ ni pé Allah ó jẹ́ kó yé ọ. ẹ̀sìn wa ẹ̀sìn tó fi àwọn àfáà ṣe àrólé fún àwọn ànẹ́bí Ọlọ́run ni, nítorí irú àlámọ̀rí báyìí náà sì ni, torí pé kò sí al-Ikhwaniyya as-Salafiyya ní ojú ayé ànábì. èwo ni nǹkan wá rọ́lù, èwo ló rọ́lù nǹkan nínú àwọn méjèèjì? iṣẹ́ àwọn àfáà nìyẹn. àwọn àfáà ni wọ́n wàá fi áyà al-Kùránì àti àdíìsì ṣe atọ́kùn àlàyé wọn lórí ìdájọ́ wọn lórí igun kìíní kejì. tó ti yé. so tó bá gá sí wípé ìwọ tó béèrè pé ṣé ọ̀rọ̀ Kùránì ọ̀bọ̀rọ̀ ànábì, tó bá gá sí pé o ní àlàáfíà lórí ìbéèrè rẹ, ọkàn rẹ jẹ́ ọkàn àlàáfíà. bọ̀ tó bá gá sí pé ọkàn tí ò fẹ́ gbọ́ òdodo láàyè ní ọ, agá sí pé má wulẹ̀ kátírà fíkìú àwọn àfáà, má wulẹ̀ gbọ́ fátíwá wọn kankan mọ́, kó sọ wípé ọ̀rọ̀ tó bá ti bá pàdé náà sọ́n nínú Kùránì, ọ̀rọ̀ tó bá ti bá pàdé náà sọ́n nínú àdísì, kò ní kì í ṣe ọ̀rọ̀ lọ́dọ̀ tiẹ̀. so ẹ̀sìn wa ó rẹ́spẹ̀tì àwọn ulama, ẹ̀sìn wa ó sì jẹ́ ká mọ̀ pé al-ulama warathatul anbiya, àwọn àfáà àwọn náà ni àròlé àwọn ànábì Ọlọ́run. ní tí wọ́n sì fi jẹ́ àròlé àwọn ànábì Ọlọ́run, òun náà ní irú nǹkan tí wọ́n ṣe yìí. torí náà so kẹ́nikẹ́ni kó má dàákọ̀ mi wípé
èmi ni mo ka ẹ̀sùn sí jamaa al-Ikhwan al-Muslimin lẹ́sẹ̀. Rárá o, àwọn tó jẹ́ aṣíwájú gbogbo àwa alùsùnà lágbàáyé àwọn ni wọ́n gbé fatiwa jáde. Èmi kàn bá yín kà á, mo sì bá yín túmọ̀ ẹ̀ sí èdè abínibí wa ni, torí kó lè bá a ṣe kí ni, kó lè bá a lè ṣàǹfààní fún wa. Ẹnìkan bí báyìí, òun náà tún ní ọ túmọ̀ sí pé ẹni yìí ó fẹ́ ní iṣu pẹ̀lú máìndì ẹ̀. Wọ́n ní anta mutashadid fi biladi Yorùbá. Ẹ kàn sá máa ń lo kẹ́límà mutashadidu, ẹ kàn sá máa ń lò ó láti tako òdodo, láti gbógun ti òdodo. Ẹni tá a pè ní alimutashadidu yóò jẹ́ ẹni tó ga sí pé ó le níbi tí ó ti yẹ kó rọ̀, ó le níbi tó ti yẹ kó rọ̀, tàbí ó le tayọ ẹnu ààlà, ó le tayọ ẹnu ààlà. Tọ́ ìwọ tó wá ní anta mutashadidu fi biladi Yorùbá, mo fẹ́ kọ́ ọ wá sọ, torí pé agbẹnusọ àwọn Ikhwan òun náà sọ bẹ́ẹ̀, àwọn náà sọ bẹ́ẹ̀ pé àbúrò ẹ̀ máa wà mutashadid. Kí la wá rí mú bọ̀ tashadudu wa? Tọ́ ẹ̀sùn lásán ni, ẹ̀sùn lásán ni. Kìí sórí social media ni màá ti máa ka àṣeyọrí èmi lórí dáwà, kìí sórí social media, torí pé social media ò gbé iṣẹ́ fún mi, mò ń ṣiṣẹ́ fún Islam ni. So àwọn tí Ọlọ́run ti pé kí wọ́n gbọ́ súnà yìí nínú dáwà mi, Allah ló mọ iye òǹkà wọn, èmi gan ò mọ̀ wọ́n. So ẹnikẹ́ni ò lè wá tì mí lọ síbi kí n máa ṣe fáàrí pé èmi ni mo ṣe gbá, èmi ni mo ṣe àwo. Yìí ń ṣiṣẹ́ fún anybody nínú yín. Allah tó dá mi òun ni mò ń ṣiṣẹ́ fún. Tọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tàṣádúdù ò ṣe tàṣádúdù yìí. Kí là ń pè ní tàṣádúdù gan? Tàṣádúdù náà ni ẹni tí ó mú ọ̀rọ̀ le níbi tọ́rọ̀ ti rọ̀, tàbí ẹni tó mú ọ̀rọ̀ le ju bí ó ṣe yẹ lọ. Mo wá fẹ́ kẹ́ ẹ sáìtì example ẹyọ kọ̀ọ̀kan nínú ìṣe mi. Ibo ni mo ti mú ọ̀rọ̀ tó dẹ̀, níbo ni mo ti mú le lọ́dọ̀ ara mi tí kìí ṣe pẹ́sìn ló mú le. Bákan náà, ibo ni mo ti mú ọ̀rọ̀ le ju ibi tó le mọ́ nínú ẹ̀sìn lọ. Tẹ́ ẹ̀ bá ti lè rí ẹ̀rí mú wá lórí eléyìí, tó bá dọjọ́ àlìkìyámà ẹ lọ tún sọ níwájú Allah wípé àbúrò ìmọ̀ ó wá mutashadidu fi biladi Yorùbá. Ẹ wàá kó ẹ̀rí yín síwájú Ọlọ́run. Ló ti yé? Ẹ má kàn máa yanu lágbárí kẹ́ ẹ máa sọ pé àbúrò ẹ̀ máa jẹ́ mutashadidu, pé ó jẹ́ mutashadidu. Lẹ́yìn ìgbà tí ẹ gbà wípé fi umurin nínú àwọn àlámọ̀rí kan á lè ń bẹ̀, nínú àwọn àlámọ̀rí kan á dẹ̀ ń bẹ̀. Nínú àwọn jàmáà tí mo dẹ̀ fún láyé, OTM jẹ́ kan nínú wọn, TMC jẹ́ kan nínú wọn, Tààwùnù jẹ́ kan nínú wọn, MSS jẹ́ kan nínú wọn, Al-Burhanu jẹ́ kan nínú wọn, Wada jẹ́ kan nínú wọn. Nínú àwọn jàmáà tí mo lẹ̀ fún láyé. So ṣùgbọ́n ṣé kẹ́ má bàa sọ wá lẹ́nu pé a lè láàfin máa sọ wípé àwọn bídíà tẹ̀ ń ṣe yẹn ká fojú fò. Wọ́n ń sọ wípé ànábì ní ká máa gbàwẹ̀ lọ́jọ́ Monday, ọjọ́ Thursday, ìyẹn lè gbàwẹ̀ ní ọjọ́ tó bá wù fún ara ẹ̀ náà, tí ì bá ti sọjọ́ Friday àtọjọ́ Sábtì. Ẹ má jà á dojú òdodo ọ̀rọ̀ rú, ẹ já bẹ̀rù Allah o. Ṣé mi ni mo fẹ́ máa gbàwẹ̀ lọ́jọ́ Wednesday ni, àbí jàmáà nígbà náà lọ́hùn ni wọ́n làbọ̀ wà lọ́rùn? Ọ̀rọ̀ tẹ́ ń sọ àlìkìyàsùn máa lè fáríkì ni, ní tí ò jọra wọn lẹ fi ń wéra wọn. Kò sẹ́ni tí ò mọ̀ wípé lọ́dọ̀ ara èèyàn ìyẹn lè kàn jí lọ́jọ́ Wednesday
kó ní mo fẹ́ gbàwẹ̀ lónìí. Ìyẹn yàtọ̀, kọ̀díyà yẹn yàtọ̀ sí kọ̀díyà tí mo sọnù prógámù wípé a gbọ́dọ̀ gbàwẹ̀ wá ni. ẹ má jẹ́ ká fi pé a jẹ́ dókítọ̀ àbá a jẹ́ pòfẹ́sọ̀, ẹ má jẹ́ ká fi kéwú, ẹ má jẹ́ a fi sọlá. Tá a bá wà nínú gúrùpù kan tá a sì rí i pé wọ́n fẹ̀sùn kàn wá níbẹ̀, táwa náà sì rí i pé ẹ̀sùn yìí tá a bá sí láàrin wọn àwa náà ó rí dáadáa, á rìnà rí dáadáa, á mẹ́rin tó takò. Ẹ má jẹ́ a ṣiṣẹ́ lọ́ọ̀yà mọ́, ẹ̀yin àfáà, ẹ má jẹ́ a ṣiṣẹ́ lọ́ọ̀yà mọ́. tó ti yé. So ọ̀rọ̀ pé à ń gbàwẹ̀ lọ́jọ́ Wednesday kìí ṣe pé wọ́n sọ pé ẹ ń bá fẹ́ kó gbà á rárá. Wọ́n require fún ni wípé a fẹ́ kẹ́ ẹ máa gbàwẹ̀ wá. So ohun tèmi ń sọ̀rọ̀ lé lórí nìyẹn. Nǹkan ti yé. Ṣé ìyẹn lẹ wá fẹ́ máa wá ẹ̀rí fún? Ẹ má wá ẹ̀rí fún tí ò lẹ́rìí. Ẹ já bẹ̀rù àlọ́ o. Àtúnṣe lèmi wà after, ká túnra wa ṣe ni. Ẹ dákun, kí ni ó tiẹ̀ ń fẹ́ lose tí wọ́n bá ní àwọn ò fàyè gba ìròrí ìwáànù mọ́? Kí ni wọ́n fẹ́ lose? Kí ni Chelsea fẹ́ lose? Kí ni tààwùnù fẹ́ lose? Pé nítorí pé àwọn àáfàá wa lágbàáyé wọ́n ṣe fátíwálé ìwáànù lórí pé wọ́n láàyè tọ́ ìwáànù, ẹ máa múra yín. Kí lẹ fẹ́ lose? Dípò kẹ́ ẹ detach ara yín, táwọn àáfàá sì sọ ń parí fátíwá wípé ẹ detach ara yín, ẹ má associate ara yín mọ́ al-Ikwa al-Muslimin. Ẹ wá fẹ́ máa wá àwáwí. Bal al-insanu ala nafsihi basira walaw alqa ma'adhirahu. Ṣé ẹ rí iná ríra yín ni? Ṣé ẹ rí iná ríra yín ni? Ẹ má jẹ́ àṣìṣe lọ́ọ̀yà. Ṣé rí lọ́ọ̀yà yóò sin kọ́sítọ́mà rẹ̀ dénú ẹ̀wọ̀n báyìí, yóò sì máa sọ fún wípé má wọ̀rí, màá bọ́ púfù kéèsì ẹ, màá bọ́ púfù kéèsì ẹ beyond any reasonable doubt. Lọ́ọ̀yà sì mọ̀ pé ń lo ẹ̀wọ̀n ni. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ ṣàánú àwọn tí wọn ò lè dá irú fátíwá yìí ká. Ẹ ṣàánú wọn. Wọ́n ní kẹ́ ẹ disassociate ara yín kúrò lọ́dọ̀ al-Ikwa al-Muslimu period. So kí wá ní problem bí yẹn? Ẹ á fẹ́ máa wá ẹ̀rí fún tí ò sí ń bẹ́ẹ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣé ti gbọ́? So èmi ò ní kí ẹ túká, torí pé nínú tèmi gbọ́yé ni wípé tá a bá kóra wa jọ a lè fúnra wa lórúkọ, ṣùgbọ́n kí ni mọ́níájú wa? Ṣé mọ́níájú wa so wà in line pẹ̀lú usulu al-Sunnah wal Jama'ah? Níta nídìí nìyẹn. So the word OTM is not my problem. The word ta'awun is not my problem. The word TMC is not my problem, etc. But your attachment with al-Ikwa al-Muslimun is the problem we want to solve. Your attachment with al-Ikwa al-Muslimun, contrary to the fatwa by the senior scholars of al-Sunnah. So that is the issue. Ẹ dákun, ẹ má fi ẹ̀tẹ̀ sílẹ̀ pàlàpàlàpà. Allah ó tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe. Ẹ bá rí ibi tèmi náà ti gbé gbági, ẹ sọ fún mi. Ẹ rí pé níjó ní ẹnìkan pè mí lórí program ń ṣe lọ́wọ́ báyìí náà ni lọ́ba ní ẹ̀yin àfáà, ẹni ká má gba rìbá mọ́ tọ̀, ẹni ká má bá iléeṣẹ́ báńkì rìbá ṣiṣẹ́ tọ̀. Wọ́n wá dá Jais Bank sílẹ̀. Mélòó nínú yín ló open àkáǹtì pẹ̀lú wọn? Láìfù náà mo ti ń sọ pé èmi gan wà nínú ẹni tí ò tí open àkáǹtì pẹ̀lú Jais Bank, and it is wrong. Kí n wá máa dọ́gbọ́n òsì kan. Ṣé mo fẹ́ sọ pé mọ̀lẹ́kà ni mí ni? Ṣé mo fẹ́ sọ pé mi ò ní níbi tí màá kù sí ni? And ẹ lọ gẹ́ẹ̀tì kínní kan o. Ìkwàníyà
mọ́níájú wọn là ń sọ pé ó wà 40 mọ́níájú wọn wà 40 tí mọ́níájú bá ti wà 40 al-Ikwa al-Muslimu náà n ò lè balance kò sí bó ṣe fẹ́ lo wrong formula tó wà get answer now. Sàlàfíyà kò wà 40 ṣùgbọ́n ṣeé ṣe kárí sálàfí kó mọ́ balance. Sálàfí ni ò balance, sàlàfíyà balance. Ikhwaniyya ò balance, al-Ikhwan wọn ò lè balance. Ẹgẹ́ tún sọ, al-Ikhwaniyya mọ́níájú wọn kò balance. Kò wá sí ìwọ tó fẹ́ pèrè ní Ikhwani tó balance ń bẹ. Sàlàfíyà mọ́níájú wọn ó wà níbàámu sí al-Sunnah wal Jama'ah 100%. Ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí pé gbogbo àwa tá a ńlá jẹ́ sàlàfíyùn pé gbogbo wa la wá ṣe kí ni la wá báláǹsì, sísítẹ́ẹ̀mù wa ló báláǹsì, fọ́múlà wa ló báláǹsì. Àwa fúnra wa tá a fẹ́ lo fọ́múlà a lè má lè balance. Tó ti yé na fatiwa yìí wọ́n gbé ka orí kíni, orí fọ́múlà mọ́níhájú Ikhwaniyya wọ́n ní kò balance pẹ̀lú mọ́níhájú alùsúnà. Báwo wá lẹ́yìn tí ẹ wà ń bẹ̀ ṣe fẹ́ balance nígbà tí mọ́níhájú yín ò balance? Ẹ lè balance. Mọ́níhájú Ikhwaniyya wọ́n ní kò balance pẹ̀lú usulu al-Sunnah wal Jama'ah. So ẹ̀yin tí ẹ wà ń bẹ̀ ẹ lè balance. Tẹ́ ẹ bá sì ti gbà wípé mọ́níhájú wọn yóò balance, ẹ fi sílẹ̀ náà. Ẹ fi sílẹ̀ fáwọn tí wọ́n ní nǹkan wọn. Àtọ̀húnrìnwá ni al-Ikhwaniyya jẹ́, àtọ̀húnrìnwá ni. Ẹ fi sílẹ̀ fún wọn. Allah sì dáadáa fún wa. So ẹ má jẹ́ ká sọ̀rọ̀ ẹ di fracas, ẹ má jà sọ di géèmù. I don't have time for fracas or game. Òdodo ni mo wà after. Ẹ lọ túnra yín ṣe. Fatiwa táwọn àfáà mú wá ó ní mo ti kà síta yẹn o. Àwọn ìbéèrè tí mo sì béèrè, ẹ má fẹ́ fún mi lésì kó dákun kó dáhùn àwọn ìbéèrè wọ̀nyẹn mọ́. Allah fún wa sí kòńgẹ́rẹ́. Ẹ jẹ́ ká share program pẹ̀lú àwọn èèyàn. Subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.